tèmi ẹ káalẹ́ o, ẹ dẹ̀ káàbọ̀ padà sí orí ètò lẹ́ni o. Orúkọ tèmi ò kú ìpadà, Kẹ́míkọ́lá náà ni orúkọ tèmi ṣì ń jẹ́ o. Lẹ́ni mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá wa nípa àwọn Fúlàní. Wọ́n sọ̀rọ̀ wọ́n ní ọkùnrin kan jẹ́ wákìlì ní Ìbàràpá tó jẹ́ ọmọọṣẹ́ Sẹ́ríkí olórí burúkú tó ń pààyàn ní Ìbàràpá ńgbà yẹn, tí àwọn oníròyìn kan gbé pé wọ́n ti fi oyin ilé lọ. Wọ́n ní wọn ò lọ, wọ́n ní wákìlì ò lọ o. Wọ́n ní nǹkan tó tẹ̀ ṣe ni pé ó kúrò nílùú tó wà yẹn, ó tún wá rìn síwájú díẹ̀, ó tún lọ mú ilé sí àárín ìlú yẹn náà ni o, àárín Ìbàràpá yẹn náà ló sì wà o, bọ̀ tó kúrò ní ibi tí ó wà tẹ́lẹ̀, ó sún síwájú díẹ̀, bọ̀ àárín ìlú yẹn náà ló yìí wà. Wọ́n ló ń pààyàn, wọ́n ní wákìlì sì ń pààyàn. So ẹ̀yin tẹ́ ń wo ètò yìí, wọ́n ní wọn ò tí ì lé wákìlì kúrò ní Ìbàràpá, ó sì wà níbẹ̀, ó sì ń gbé àwọn èèyàn. Tẹ́ bá rántí fídíò tí àwọn ọmọ OPC ṣe ní ọjọ́ wo ni ní ìjẹta, mo ṣe ṣáàtì lórí ẹ̀ náà. Ara àwọn ọmọ wákìlì nìyẹn tí wọ́n mú, tí wọ́n gba ìbọn lọ́wọ́ wọn. Wákìlì sì wà ní Ìbàràpá. Èmi ò dé wá mọ nǹkan tí gọ́vnà Mákindé ń ṣe. Mákindé, bàbá Mákindé, gọ́vnà Ọ̀yọ́ state, ẹ má ṣe bí ebere, kẹ má bà kárí ara yín jẹ́ o. Àwọn èèyàn ò nífẹ̀ẹ́ sí ìwà tí ẹ ń wù. Ṣé ẹ máa sọ pé wákìlì lágbára jù yín lọ ní Ọ̀yọ́ state ni? Tí ọ̀gá ẹ̀, wọ́n ti lé ọ̀gá ẹ̀ lọ, Sunday Igboho tó lọ lé ọ̀gá ẹ̀ lọ, ẹ sì ń bá fa wàhálà lórí pé ó lọ lé máa yẹn lọ. Ṣé ẹ rò pé òun náà tún máa dìde, ó ti máa lọ lé wákìlì lọ again? Eléyìí tó ìlé lọ gan, ẹ̀yin bá fa wàhálà. Ìgbà tẹ́lẹ̀ mọ̀ pé ẹ fẹ́ kí Sunday dá sí, ẹ̀yin náà ẹ gbé ìgbésẹ̀, kẹ́ lọ lé máì kúrò níbẹ̀ yẹn. Ẹ̀mí àwọn èèyàn ń ṣe òfò lójoojúmọ́ táwọn èèyàn ń pariwo. Last week wọ́n sì pààyàn ní ọ̀nà yẹn, wákìlì náà ló pààyàn bẹ́ẹ̀, àwọn ọmọọṣẹ́ ẹ̀ ló wà bẹ́ẹ̀. Kí ló dé? Ṣé wọ́n bí sórí mẹ́ga Fúlàní àti Yorùbá ni? Ó ṣe máa jẹ́ pé lójoojúmọ́ náà máa pa Yorùbá, náà máa pa Yorùbá. Kí ni gbogbo rọ́bìṣì tí àdẹ̀ níjọba, tí ẹ̀dẹ̀ rí kankan ṣe sí? Tó ń pa kíkí, tó ń pa ọmọdé, tó ń pa àgbà, tó ń pa obìnrin, tó ń rèpù àwọn ìyá wa, tó ń rèpù àwọn àbúrò wa, àwọn ẹ̀gbọ́n wa, tí ẹ̀dẹ̀ dúró. Ẹni kí Sunday ṣe, ó lé Sẹ́ríkí, gbogbo yín ẹbẹ̀ sí bíbú ọmọ ọkùnrin yẹn. Ẹni nǹkan tó ṣe ò dáa, ó dẹ̀ tún wò yín pé òkè o, ìgbà bá ti ní nǹkan tó ń ṣe ò dáa, ẹ̀yin náà gbégbèsè, ẹ̀rí kankan ṣe. Èmi ò rí bí tán ti ní irú wà báyìí rí o. So ẹ mọ nǹkan tẹ́ máa ṣe o. Àwọn èèyàn ń pariwo, àwọn èèyàn náà tún gbélé sí mi létí. Wọ́n ní ó sì ń pààyàn, correct, ó sì ń pààyàn, ní Ìbàràpá yẹn wọ́n sì ń pààyàn lójoojúmọ́, náà ń pààyàn bẹ́ẹ̀. So gọ́vnà Mákindé, ẹ bá wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìbàràpá o. Àwọn èèyàn ti ń kú jù ń dẹ̀yìn, àwọn èèyàn ti ń kú jù ń dẹ̀yìn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àṣàkọ àdẹ̀jà torí mi ìrú eléyìí rí kí wọ́n wà nílùú ẹ̀ kó tún máa káyà sókè. Abirú wàhálà wo leléyìí? Ní ọjọ́ wo ló ṣe lọ kó àwọn ọmọ skul nílẹ̀ Haúsá? Wọ́n ṣẹ̀ dá àwọn ọmọ yẹn, àwọn bíi mélòó tiẹ̀ ni náà lọ kó, ṣe 300 ní mi tiẹ̀ ní iye tán pè wọ́n. Wọ́n ṣẹ̀ gbà wọ́n lẹ̀ ni. Ṣé ó dìgbà tí àwọn Fúlàní yẹn bá wọlé Yorùbá tó bẹ̀rẹ̀ sí ní wá ká mọ́lé, tó bẹ̀rẹ̀ sí ní jí bọ́ǹbù sílé wa, àbí tó bẹ̀rẹ̀ sí lọ kó àwọn ọmọ ní skul? Ṣé ẹ̀gbẹ́ ẹlẹ́ṣẹ̀ máa mọ nǹkan tẹ́ máa ṣe? Ó sì wà òkè báyìí o. Ẹ wá nǹkan ṣe sí gọ́vnà wa, ẹ wá nǹkan ṣe sí. Àwọn aráàlú ń pariwo, tó ní mo mọ̀ pé ariwo tí aráàlú pa mi rò pé ẹ ń gbọ́ rárá, tó pé ẹ ń gbọ́ ni. Ẹ ti máa mọ nǹkan tẹ́ máa ṣe sí ọ̀rọ̀ ìlú yẹn. Kì í ṣe ibẹ̀ nìkan ni ìlú náà, kì í ṣe Ìbàràpá nìkan ni ìlú. Ó ṣe wá jẹ́ pé ìlú yẹn nìkan ni wàhálà máa ti ń ṣẹlẹ̀ all the time. Kí ló dé? Ẹ ṣàánú wọn náà, ẹ ṣàánú wọn nílùú yẹn, ẹ ṣàánú wọn. Torí kò yé mi mọ́. A ní a fẹ́ Odùduwà, àwọn ará nǹkan tí gbogbo èèyàn fi sọ pé òkè káàkù lọ òun leléyìí. Ẹ wo bọ́n ṣe ń pàwọn nílẹ̀ Haúsá, ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú nílùú yẹn. Awádìí ẹni nílẹ̀ wa ń bíbà, à ń tọ́mọ, à ń náwó lórí ọmọ, ẹ̀ lè fi Haúsá wé wa. Àwa ní a fẹ́ ilẹ̀ Odùduwà, àwọn kan wá ní pé síkò. Èmi téèyàn bá tẹ̀ ń sọ̀rọ̀, ẹlẹ́ran ara bíi tèmi ò lè máa sọ̀rọ̀ kí máa tẹ̀lé. Bẹ́ẹ̀ èmi ẹlẹ́ran ara bíi tèmi tó jẹ́ pé èèyàn bíi tèmi ni. Ọlọ́run tó dá náà ló dé mi, kó lè máa sọ̀rọ̀ kí n máa wò pé ọ̀rọ̀ yìí ó ti sọ. Torí Ọlọ́run ni a wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, òun ló máa ń sọ̀rọ̀ ṣẹ.
ilé Odùduwà yẹn lágbára Ọlọ́run, lágbára àwọn tó nílẹ̀, ilé Odùduwà yẹn máa bọ́ sí. Kò sí nǹkan tí wọ́n lè mọ̀ ṣe mi wá lè sọ ìgbà àtàkókò o, ṣùgbọ́n lágbára ọlọ́jọ́ kọjọ́ kan ilé Odùduwà a máa rí gbà, torí ìyà yìí pọ̀ jù, kì í ṣe torí mi, kì í ṣe torí ẹ̀yin tẹ́ ń wò mí, bọ̀ torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, tí wọ́n bá dàgbà tá bá lọ, tí a fi ilẹ̀ Nàìjíríà lẹ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa, àwọn ọmọ yẹn wọ́n máa jẹ ṣége ìyà tó máa jẹ á ju ti wèrè lọ. Bẹ́ẹ̀ ni, torí àwa tá a lè pẹnupọ̀ lélẹ́yìí, tá a bá pẹnupọ̀, gbogbo àwọn tí Ọlọ́run bá fún ṣe, tí gbogbo ẹ̀ bá bọ́ sí, tí Odùduwà bá bọ́ sí, àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n á jàǹfààní ẹ̀. Kò sí nǹkan tí ò lè bọ́ sí, kò sí nǹkan tí ò ṣeé ṣe níwájú Ọlọ́run. Ọlọ́run ló ń sọ̀rọ̀ tó máa ń ṣe, èèyàn lásán ẹlẹ́ran ara ò lè sọ̀rọ̀ kó máa dúró sí nǹkan kó máa ní nǹkan kò ní ṣeé ṣe. Lẹ́yìn Ọlọ́run tó dá èmi, òun lèmi máa ń tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀. Ó lè sọ fún pé nǹkan ò lè ṣeé ṣe, máa wò pé ṣèbí ìwọ ni, Ọlọ́run ló dá ẹ̀ náà. Ọlọ́run ló máa ń sọ̀rọ̀ tó máa ń ṣe. Lágbára Ọlọ́run Odùduwà yìí máa bọ́ sí, ojú gbogbo wa dẹ̀ ló máa ṣe, ojú ẹ̀yin tẹ́ ń wò mí òun ló máa ṣe. Kò ní fa èpè, kò ní fa kápara wa, á bọ́ sí bá a ṣe fẹ́ ni. Kò yé yín ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ, mo fẹ́ sọ nípa àwọn ọmọ onítíátà. Mo fẹ́ sọ nípa àwọn ọmọ onítíátà lórí Àǹtí Rámọ́tà. Ẹ kú mọ̀ pé àwọn nǹkan tá a bá rí òun la máa sọ sí. Nǹkan tó bá ti jáde ní online ó di dandan ká sọ̀rọ̀ nípa ẹ̀. Tí ọ̀gá máa ń pé àbí kí ọlọ́pọ̀rọ̀ ìgbà tí ẹ̀fẹ̀ ká dá sí ẹ ṣe gbé wá sí online fún a máa dá sí ẹ má bínú o. Ṣé ẹ̀rí mọ̀ pé ẹ̀yin ọmọ onítíátà yẹ burú, ẹ wicked, èèyàn burúkú ayé àtọ̀run ni yín. Màá fídíò kan wọ̀nyí sí tẹ́ máa fi mọ̀ pé ẹ burú. Ẹ sọ sókè sọ pé ẹ kọ́. Èso ní gbéraga o, àwọn tó ń jọ ń jẹra wọn ló ti di ní gbéraga o. Ọ̀rọ̀ lè má ṣe gbéraga kọ pé gbéraga yín ti pọ̀ jù. Àwọn ló ń ti gbéraga. So location tẹ̀sẹ̀ lọ láti so àwọn èèyàn ń sọ̀rọ̀ ọ́ ní pé ṣé máa ń sanwó fún Àǹtí Rámọ́tà dáadáa, ṣàṣọ́ sanwó fún yín dáadáa. Wọ́n máa sanwó fún mi dáadáa náà. Títí ọkọ Rámọ́tà yẹn wọ́n sanwó fún yín dáadáa. Pé ọ́n kẹ́ máa gbowó yín o, kẹ́ máa ṣiṣẹ́ ọ̀fẹ́ o. So yìí tẹ́ wá lọ láti títí Ìyérépò yìí ṣé wọ́n sanwó fún yín dáadáa? Èló ló sọ? 10,000. Báwo lẹ ṣe mọ̀ pé 10,000 ló ń sọ fún yín? Èyí tí pàṣẹ fún mi mo kó mo. Ọ̀kẹ́ pàṣẹ náà tún fún yín lówó. A lè fi wọ́n mọ́tò mi lájà. Àjálẹ̀ ti lọ ṣe. Ẹgbẹ́ yín wálẹ̀ díẹ̀, ẹgbẹ́ yín wálẹ̀ díẹ̀. Mọ́tò gbogbo. Ṣọ́kọ̀ lẹ wọ̀ lọ ni? Ọ̀kadà aláwọ̀. Ọ̀kadà àbọ̀ ọkọ̀ lẹ gbé jàjà. Ẹ̀yin àtàbúrò yìí lẹ lọ. Èló lọ́wọ́ á san. Àbọ̀gbà tó ń pín 10,000 iṣẹ́ yẹn wà lè sọ pé owó yẹn ti kéré jù o. Aláàlọ́mọ ní tí wọ́n ta sí ọ̀sẹ̀ owó ti pé oṣù táǹkì àwọn lórí ẹ̀ náà kò ṣe ìyá lórí ẹ̀ náà kò ṣe owó wọ́n dàbí pé wípé mo rí lápàdàgbà. Wọ́n ní bẹ̀rẹ̀ lágbàlagbà fi owó iṣẹ́ yìí ní bọ̀ 10,000 naira yẹn ti kéré jù o. Tàbí ẹni tàbí àtàkùn sí ìtàn fún mi lè gbàgbé pé òṣòro náà. Ẹ wá ṣe gbà bẹ́ẹ̀ má máa gbára a lè máa gbára owó bẹ́ẹ̀ yẹn o 10,000 naira. Èbúté Kàṣù pápá máa fún yín jù bẹ́ẹ̀ dà tó kì í fún yín jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti fún yín 15,000 rí àbí 10,000 naira yẹn ti kéré jù o. Bàbá bẹ́ẹ̀ ni pé kàn lè fún pèmí jọ. Wọ́n lè pe yín jọ mi mọ̀ fún iṣẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ owó yẹn kéré àbí. Wọ́n máa lọ pẹ̀lú mi. Ẹ̀yẹ káwọn èèyàn mọ̀ pé ẹ̀ nígbèraga ọ̀pọ̀ àwọn èèyàn ló máa yẹ kẹ́ máa bínú irú láyọ̀ yìí sí tẹ́ṣẹ́ mọ̀. Bínú àwọn èèyàn ló ń pè mí o, àmọ́ èmi ò bínú, àwọn èèyàn ló máa ń sọ yín pé Àǹtí Rámọ́tà. Ẹ̀yin tèmi ṣáà rí pé àwọn èèyàn burú láyé. Ẹ̀yin onítíátà ẹ burú. Àjàjà ilé tó ní òun ọkọ Rámọ́tà tó wá sunkún pé wọ́n fẹ́ gba iṣẹ́ òun ṣe. Ìwọ náà ọjọ́ yẹn tó ń kọ́ interview Àǹtí Rámọ́tà ó sọ pé kò sanwó fóun, kò sọ iye ẹ̀, òun ni ò jẹ́ kí n mọ nǹkan tí màá ṣe. So wá bọ ẹ lórí láyà
ẹ fẹ́ fi àǹtí Rámọ́tà tajà ẹ wá fún ní owó ẹ rí pé ẹ burú léèyàn ẹ dẹ̀ rí bó ṣe rí o ẹ rí bó ṣe rí ẹ wá lọ pé torí pé bó ṣe rí yẹn ẹ wá fi yẹn wá fi ń yàn jẹ ìwọ àṣìṣì Jamiu àbí kí náà porúkọ ẹwọ tó wá tó sunkún bí egbére ẹ̀yin ò lè tara yín nìkan lẹ mọ̀ ẹ wá pé àǹtí Rámọ́tà tán mi rò pé wọ́n tẹ̀ máa fún o lè fún ju 2,000 àbí 5,000 torí ó sọ lọ́jà pé ò fún un lówó ìwọ ṣe yẹn gbogbo láti tó ìwọ náà sọ ó náà tó ti ṣe fíìmù olóòrí fíìmù tó gbé ẹ jáde bíi ti àǹtí Rámọ́tà yìí gbogbo ayé ló fẹ́ wo fíìmù yẹn mo dẹ̀ mọ̀ pé ó máa rówó ń bẹ̀ kí ló dé tí ẹni tí ẹ wá fẹ́ lò tí ẹ fẹ́ lò fi powó tẹ́ ẹ lè dún nínú ẹ mọ̀ pé owó tẹ́ ń fún yẹn ó máa jẹ́ ká ẹ dèrò ẹ̀yìn ni owó orí burúkú tẹ́ ń fún yẹn ó máa sọ yín di èrò ẹ̀yìn because òróòró ni ní ara ẹran òróòró lẹ fẹ́ jẹ yẹn nígbà tẹ́ ẹ fún ní ẹ̀tọ́ tiẹ̀ ẹ mẹ́yẹ tẹ́ máa ń gbà lọ́wọ́ ara yín Rámọ́tà yìí kò ń ṣe pé owó wà lọ́wọ́ ẹ̀ pé kinní kan àdìsẹ́ bá tẹ̀ fún ní 50,000 kò tí ì pọ̀ jù kò tẹ̀ tí ì kéré jù ẹ wá fún ní ìwọ ò tí ẹ fún lówó oníwọ Jamiu yóò fún lówó ń tiẹ̀ o owó tó máa fò ní ju 5,000 ta ló ń lo oúnjẹ olórí burúkú tó ń rà fún ṣó sọ pé òun ò ń jẹun nílé ni táwa lọ ń lo oúnjẹ òfò fún ṣé ìyẹn wá kàn wá ni ṣebí wọn ló fẹ́ ṣe fíìmù àbá àkóró oúnjẹ $1 million fún kí òkàn wá owó iṣẹ́ òun ní kẹ́ máa fún tẹ́ ẹ bá tún fẹ́ pe Rámọ́tà tẹ́ ẹ bá tún fún lówó iṣẹ́ wàláì nǹkan tójú yín máa kàn online ẹ ní respect ẹ̀ ìtì ẹ lọ o ìwọ Jamiu tí ẹ ti lọ bóyá tó bá ta kíṣẹ́ẹ̀tì ẹ tó bá ta fídíò tó bá rówó ẹ̀tún ẹ pe Rámọ́tà kó o fún ní owó ẹ̀tún ẹ pe Rámọ́tà kó o fún ní owó ọjọ́ wo ni mo wẹ̀ ẹ́ online ìṣèbọn fún ẹ nílẹ̀ ṣebí nípa fíìmù tó ṣe ọkọ Rámọ́tà náà ló fi ní gbogbo nǹkan yẹn wọlé lògo ògo tó ti kú tẹ́tẹ́ bóyá ẹ ń ṣera yín ní inú fíìmù industry tẹ́ wà yẹn àwọn tó wọn ò gbọ́ ẹ mọ́ ọmọ ẹ ló tún mú òkìkẹ́ ló tún wú jáde ẹ wá lọ ń fún ní owó òṣì owó torí pé bó ṣe rí ẹ ń fún ní owó bó ṣe rí èmi ò mọ abirùn kan tó mánéjì yìí àǹtí Rámọ́tà yìí tó ń gbowó òfò owó òṣì owó abirùn lọ́wọ́ yín tẹ́ wá ń fún ní owó òṣì kí ló máa ń ṣe yín ná kí ló ń ṣe yín ẹ̀yìn oní tíátà yìí ìyá ẹranko náà tún wá lọ lò ó àtẹ̀gbọ́ gbàgbàlagbà ní màmá ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ tiẹ̀ kẹ́ ẹ rotọ́ náà mọ́ Rámọ́tà lára ẹ wá lọ ń fún ní 10,000 ó ní ọpọlọ ẹpẹ́ Pàṣọ táyé ẹ̀ máa dáa nǹkan tí mo fi láìkì Pàṣọ nìyẹn ẹ wo nǹkan tí Pàṣọ ṣe láàrin yìí ó ní Pàṣọ ló fún un ní owó torí bẹ́ẹ̀ tá a bá ń ṣe rere ẹ ní mọjọ́ tí wọ́n máa sọ rere tẹ́ ẹ ṣe tó máa sọ síta ò Pàṣọ fún lówó yẹn kò ṣáà mọ̀ pé wọ́n máa interview ó máa sọ níta báyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ Pàṣọ ló fún un lówó kún owó yẹn èèyàn lọ bá ń ṣe fíìmù ní odidi àjá ẹ wá gbé owó òfò owó àdìmọ́jìrì owó olórí burúkú owó 10,000 owó òṣì owó tẹ̀bí gan dáṣẹ̀ lórí ìjókòó ẹ wá lọ fún ẹni tí ó bá yín lọ ṣe tíátà ní odidi àjá ẹ rí mọ̀ pé ìkà nìyí màmá mo sọ́rí o ẹni lọ́gbọ́n ní nǹkan tẹ́ ẹ ṣe ẹ tètè pé ní ìsìn kẹ́ ẹ fi sí owó ẹ̀ yẹn 10,000 yẹn ò ṣòwò kì í ṣe owó tó yẹ kẹ́ ẹ fún 10,000 yẹn kì í ṣe owó tó yẹ kẹ́ ẹ fún Rámọ́tà kí ló fẹ́ fi ṣe ó ní ilé ẹ̀ ló ti wọ mọ́tò ó ní ilé ẹ̀ ló ti gbọ́kadà abẹ́ ìgbọ́ ayé tẹ̀lé àbí kí tuntun play fún yín ni torí ó yà mí lẹ́nu mọ́ wò pé 10,000 owó òṣì ẹ jẹ́ ká máa ro nǹkan mọ́ ti wà náà ṣé ń gbọ́ ọ̀rọ̀ yẹn mo gbọ́ báwo kà mí lára ni. ó ṣe ìwọ̀n burúkú Rámọ́tà. bàbá tó ń pín 10,000 ẹ ṣé yẹn wà lè sọ pa owó yẹn ti kéré jù. $10,000 màmá ereko 10,000 lẹ fún àǹtí Rámọ́tà ló ń kọ ibùkún ẹni tó ṣò lẹ́ẹ̀kan 10,000 ò tọ́ sí ẹ̀ fúnlọ́ mọ́tò náà ó ní ọpẹ́lọpẹ́
Pasuma táyé ẹ̀ máa dẹ ó ní ọpẹ́lọpẹ́ ló fún un lówó ẹ wá gbé 10,000 lé odidi tó ti odidi Ìgbogbo oníkòròdú tó ti bẹ̀ lọ sí odidi Àjà ẹ wá gbé 10,000 lé lọ́wọ́ màmá 10,000 kí ni kó fi 10,000 ṣe màmá eréko kí ni kí Rámọ́tà fi 10,000 ṣe ẹ jẹ́ ká máa hùwà tẹ́jẹ́ pé tá a bá dé tá a bá gbọ́rọ̀ ní tí ó bá gbogbo sọ síta ní ìsìnkú tí ò tó nǹkan tó bá ti gbọ́ la máa sọ kò sí ọ̀dọ́ fi ń ṣèyàn tẹ́gbẹ́ Rámọ́tà ò jáde kó sọ̀rọ̀ ní ìsìn kò sí kan tó kọ anybody òun ló nílé ọjọ́ tó kọ́ sọ ti Jamiu kan tó ní wọ́n fún un lówó but kò sọ dáadáa lọ́jọ́ yẹn òun ló mú tí gbogbo fi ń wò lẹ́yìn èmi ẹ máa ríyàn míì tó máa sọ náà nǹkan tó bójú mu ló bójú mu nǹkan tó bá bójú mu ẹgbẹ́ má jẹ́ ká máa ṣe nǹkan tẹ́gbẹ́ bá gbọ́ pé àwọn èèyàn máa sọ yẹn níta ẹ má tiẹ̀ try ẹ̀ rárá ẹ má tiẹ̀ ṣe é gbogbo àwọn ọmọ tẹ́pọ́n máa ń lọ tí ẹ bá ń ṣe fíìmù tẹ́pọ́n máa wà ní kóòtù yẹn tẹ́pọ́n tẹ̀ máa jókòó ṣé ẹ lè fún wọn ní 10,000 bàbá gáì lédi yóò ṣọmọṣẹ́ yín náà kò náà fẹ́ kọ́ṣẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lẹ́ lọ pé ẹ fẹ́ fi tajà ni ẹ wọ́n lọ fún ní 10,000 ẹ lọ ṣàtúnṣe o 10,000 ẹ̀ ń ṣe owó gidi dáadáa tó yẹ kán tiẹ̀ gbọ́ pé tó bá tẹ̀ gbé pé èèyàn míì ló tẹ̀ fún ní 10,000 yàá wò pé ẹ̀yin àgbàlagbà 10,000 ní ìdẹ̀rọ ọjọ́ tó lọ náà ló dé bẹ́ẹ̀ yóò lọ́jọ́ 3 àbọ̀jọ́ 4 ẹ wá rí mọ̀ pé bó ṣe rí ẹ wo pé bó ṣe rí ìgbà tí Sẹ́ríkì wà lọ́dọ̀ ẹ lè fún ní 10,000 tí Sẹ́ríkì gbà lọ́wọ́ yìí mo jẹ́ ìlédìí yẹn kò lè gba 10,000 lọ́wọ́ yín láyé àwọn èèyàn tó bá iṣẹ́ gan wọ́n fún ní 20 wọ́n fún ní 30 wọ́n fún ní 10 wọ́n fún ní 15 ẹni tó dìdí wà lọ bá iṣẹ́ wá fún 10,000 pé pẹ̀lú ṣèbí bó ṣe rí lẹ ṣe lò oníkálukú ló lẹ́lẹ́dàá tiẹ̀ oníkálukú ló ẹlẹ́dàá tiẹ̀ ẹ lọ ṣe àtúnṣe o ọjọ́ mi tẹ́ bá máa pè é ẹ má máa fowó òṣì ẹ má máa filẹ̀ lọ́wọ́ mọ́ tẹ́ bá mọ̀ pé ẹ̀ ní fún lówó ẹ má kúkú pé ẹ lè máa fi orúkọ èèyàn máa pa owó kẹ má dẹ̀ fún lówó gidi bóná ti ń ṣe irú ẹ̀ ṣé nǹkan lè gbàrú ẹ̀ nǹkan tẹ́ bá lè gbà kẹ má máa fi lọ èèyàn jàre ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́nu o ẹ múṣẹ́ wá clear agent lè ní í ṣe ẹ̀múṣẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yẹn tẹ́ ti ń pè mí fúnṣẹ́ àtẹ̀yìn tẹ́ ti fún mi níṣẹ́ lágbára Ọlọ́run ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ kò ní pa yín o kò dẹ̀ ní pè mí kò ní pẹ̀yìn olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ́ bá fẹ́ pè mí fúnṣẹ́ ìgéèmí ẹ pè nọ́mbà mi 08022111530 ẹ ṣé ilé ẹ̀dẹ̀ ṣì wá o ẹ ṣé mo dúpẹ́ ó dàárọ̀.